ما لي وكيل غير عونك إنني ربنا وابدو عبد ذليل يا مفوت للعسير àmì àtọ́lọ́run ọlọ́mọdé ọdọ àgbà kan. وسيلتي شبه الجبال وفوقها. gbogbo àwọn ọmọ kí ọ̀rọ̀ ń jẹ́lá nìbáńkà. وأنت عليم كل ما قل في صدري. àlékún ọkọ̀ ara àlékún àlàáfíà ara ọlọ́mọdé àwọn ọmọ aṣẹ́. تسادف يدي أرجو قبولا ورحمة. abẹ́rẹ́ òun pé bí ọba tó máa yàtọ̀ ọlọ́run tó máa dá sí ni o. ونجي البعيدا من هموم ومن فقير. bàbá àgbà ní wáwúdọ̀ ọlọ́mọ kò yín pa. وباسمك à ń bí ọ pẹ̀lú kọ̀rẹ́ náà ni. يا أدعوك جارة. ọlọ́mọdé àmọ́ ẹ̀rọ kan wà ó bẹ̀rẹ̀ yẹn. فلا تمنعني الخير في السر والجهر. Ramadan náà ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́jà yọrí ẹ̀ يا láyọ̀. سامع الأصوات يا رائم الورى. àfọlá àlùbáríkà lájí àgbà ibẹ̀ lọ́wọ́ ọlọ́mọdé sí ní. وأنت المجيب كل وقت وفي عصر. ọlọ́mọdé ayé sì ń gbọ́. فإن غير عني. gbogbo àwọn jẹ̀mọ́ àwọn ọdọ́ pẹ̀lú àdúrà ìjákèjádò ayé ọlọ́mọba pẹ̀lú ayé o. قد بلغت مقاصدي. gbogbo wa ń tẹ́ra àkóògbẹ. فإن رضاك Alhaji wa Muhammadu Jamiu my Nigerian latest Islamic lecture. Ọlọ́run wọlé àlùbáríkà wọn fún àwọn ọlọ́run jẹ́ àdìgbò náà kọ́ máa gbòòrò sí. آمين آمين وغيب أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن وعلى آله وأصحابه وسلم. وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. الحمد لله الذي أعطاني هذا الغلام طيب الألدان. صلى عليك الله يا عدناني آمين. مصطفى يا صفوة الرحمن. Olúwa wa dúpẹ́. Alhamdulillah. Ẹjẹ́ ìyanu sókè ká dúpẹ́ dáadáa. Alhamdulillah. Ẹjẹ́ àti ọ̀pọ̀ àkókò mẹ́ta. Alhamdulillah rabbil alamin. Ìgẹ́ Ọlọ́run ìgẹ́ rẹ̀ bá fi jíṣẹ́ fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam.
àwọn àfáà wa gbogbo wọn tí wọ́n ti lọ́nà bàbá yọ́nú sí wọn. lẹ́gbẹ̀ẹ́ bàbá ṣẹ́gun dáàdì rẹ̀ àdábì bàbá àlẹ́jì àgbà àfáà àgbà onítàdá bàbá àgbà àgbàdìdòmà bàbá lágége bàbá àgbà gbogbo wọn bẹ́ẹ̀ bàbá ń pàgátà gbogbo ọlọ́run bàbá yọ́nú sí wọn. àwọn olùwàjì àgbáyé yọ́nú bàbá kẹwọn bá wà gbìn wọn. gbogbo àwọn tó kù táńjẹ́ àlùbáríkà àwọn ọlọ́sàjárí wọn pẹ́. bàbá àlẹ́jì àgbà tòní bàbá àgbà onítàdá lónìí bàbá àgbà lágùrù bàbá wa yóò gbọ́dọ̀ sọ gbogbo ayé lọ́mọ ọba ọlọ́mọsàbá wà pẹ̀lú wọn. gbogbo àwọn mùsùlùmí jákèjádò ayé akíra wa pé a kú òǹgbẹ àkùsẹ ládàá àkùsẹ ọrẹ ìwúrí Adam ọlọ́mọsà gbánibàdà fún wa. gẹ́gẹ́ bí my Nigeria latest Islamic lectures tí wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tí wọ́n sì máa sì dánilẹ́kọ̀ọ́ dáadáa tí wọ́n máa tú Kùránì fún wa. pẹ̀lú àtòrí àfáà wa àgbà Sheikh Isa bàbá ọ̀tẹ̀ Saiful Qadiriyya àfá Sheikh Ibrahim Al-Hariri àdúgbò atátọ́jọ́ ọmọ akéèké báyìí náà àdúgbò àwọn àfá bẹ́ẹ̀ láti dánilẹ́kọ̀ọ́ fáwọn àfá fún gbogbo àwọn ayé nínú Ramadan yìí lọ́dọ̀ kùmọ́dùn aládàá rẹ̀. my Nigeria alonso gbòòrò rẹ̀ jọ́lá lùbáríkà wala wa fuka kuyudi ya rahimun bi rahmatin وعاطف عليا يعطوف مجملا وفوك قيودي tọ́pìkì wọ́n bẹ̀rẹ̀ alìsìláàmù wà lè kúlùkù وعاطف عليا ọmọ jẹ́ alìbáríkà bàbá Ibrahim ṣẹ́gà Adam láti gbogbo wọn alìbáríkà وعاطف عليا Islam and moral àkọlé ọ̀rọ̀ wa táwọn agbọ́ táwọn yìí parí náà. àwọn tòlí mú mí nì a ní ọ̀rọ̀ tá a máa gbọ́ ní gbogbo aago 10 sí aago 11 ní Nigeria time ní my Nigeria latest Islamic lectures lọ́dọ̀ tí wáyé yìí òun ni Islam and morals. Islamu àti ìwà ọ̀rọ̀ di méjì nǹkan mẹ́ta lọ́pàpọ̀ síbẹ̀ yẹn àrí alìsìláàmù àrí wáwùlẹ̀ àtúfì táǹpẹ̀ ní conjunction àríbẹ̀kọ́ àtún àrí àlẹ́kúlùkù táǹpẹ̀ níwà ó di nǹkan mẹ́ta lọ́dọ̀ àwọn àfáà nílé kéwú kí là ń pè ní ìsìláàmù àkọ́kọ́ jù èyí táǹpẹ̀ ìsìláàmù fúnra wa náà nígbọ́já pé odidi inú àwẹ̀ lánlò kí ni wọ́n ń pè ní kúlùkù ìwà ká tó máa wá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ká tó máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àìsìláàmù lédè lárúbáwá kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn àfáà wọ́n ní tán pè bẹ́ẹ̀ ní ìsìláàmù lédè lárúbáwá náà òun ni alinkiyadu kí mo gbọ́jà máa alinkiyadu òun ni ìjupájú sẹ́ẹ̀lẹ̀ ní pè ní Islam kíyàn ó jupá kíyàn ó sọ̀rẹ́ ń dára rẹ̀ pé mọ́ gbà o yẹnyẹ o wálìkùdú kíyàn tẹríba ọ̀rẹ́ra rẹ̀ lẹ̀ wà dúlù kíyàn ó sì yẹ̀yà ara rẹ̀ ní pè ní Islam lè lera bá náà àyàfà mi yẹpẹrẹ ara rẹ̀ lédè yẹpẹrẹ ara rẹ̀ ní ìtẹríba ìjuwọ́jì sẹ́ẹ̀lẹ̀ jupájú sẹ́ẹ̀lẹ̀ pé mọ́ gbà tán yẹnyẹ o ẹ wá rí irú táwí ìṣẹ̀lẹ̀ lára àwọn ànábì Ọlọ́run méjì ànábì Ọlọ́run méjì àkọ́kọ́ ni ànábì Ibrahima àti ọmọ rẹ̀ tá ń pè ní Ismaila nígbà tí ànábì Ibrahima tọrọ ọmọ ẹ rí pé ìjuwọ́jú sẹ́lẹ̀ ó ṣẹlẹ̀ láàrin wọn àti Ismaila ó tọrọ ọmọ ní Ọlọ́run bùnmi lọ́mọ Ọlọ́run wá fún ọlọ́mọ tẹ́ Ọlọ́run ní fọ́mọ wọn sì mí ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ànábì Ibrahima ó wá múra àti lọ́lẹ̀ fi Ismaila fi jọ́sìn fọ́lọ́run ọba wọ́n fẹ́ fi Ismaila jọ́sìn fọ́lọ́hun lórí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ bí tí wọ́n ti máa fi jọ́sìn ọmọbẹ ó sì fẹ́ dúngbù rẹ̀ Ismaila náà ni mo gbà fọ́lọ́hun o bàbá mi o mo gbà fọ́lọ́hun lára yín o ìfọ̀ alímọ́ tú mọ́rù sátàjídò ní insha Allah min as-sabirin náà nítorí ní ẹ̀sì o níbi tí a wá fẹ́ lò ń bẹ̀ ni pé Ọlọ́run wájú yí wa pé àwọn méjì o ìsìláàmù ń bẹ lára wọn wọ́n gbà fọ́lọ́hun wọ́n rẹra wọ́n lẹ̀ fọ́lọ́hun
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. فلما أسلم لا إله إلا الله. وتله للجبين وتله للجبين. Allah ni walamma silama Ànábì Ibrahima àti Ismaila asilama nígbà táwọn méjì tí wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ fọ́lọ́run ọba tí Ibrahima náà gbà pé òun fọmọ jọ́sìn fọ́lọ́run ọba tí Ismaila náà tó gbà pé ẹ̀fìmí sí lọ́wọ́ ọba wàtálà olíjẹbí ni tó fẹ́ gbẹ̀rẹ̀ lílẹ̀ tó sì fẹ́ dún Ọlọ́run ni wọ́n gbà fún wa ní ìsìsìlámù ṣẹlẹ̀ ń bẹ̀ wọn ni. Ọlọ́run ni náde iná àyà Ibrahima kọ́dídọ̀ dákítà rúyà iná kàdálíkà nàìjíríà lè mọ́ sí ni. وناديناه أن يا إبراهيم La ilaha illallah. قد صدقت الرؤيا Inna kadhalika كذلك najzil muhsinin. Àwọn bí àwọn àfáà pé ayé ìsìlámù fi ṣáríì kai. Ìsìlámù fi ṣáríì. Nínú òfin ìsìlámù, kí là ń pè ní ìsìlámù ń bẹ̀ gan? Ìfẹ́ ẹjọ́ kankan. Kí là ń pè ní ìsìlámù nínú ṣẹ̀ríà ìsìlámù gan? Àwọn àfáà wọ́n ní ìsìlámù ní ṣẹ̀ríà ìsìlámù o. Ìyà àti alámàánayẹ́ni ìtumọ̀ méjì ló wọ́n máa gbé wá tiẹ̀. Máánayẹ́ni ìtumọ̀ méjì ní ìsìlámù máa gbé wá lọ́dọ̀ àwọn àfọ́nsẹ̀ ríà. Alìsìlámù ìtumọ̀ méjì náà máa gbé wá. Alimánà lè awẹ́l ìtumọ̀ àkọ́kọ́ tí ìsìlámù máa gbé wá fún wa pé má ní ìsìlámù lọ́dọ̀ àwọn àfọ́nsẹ̀ ríà o. Òun ni alìsìlámù alìkàwò ní yù kí wọ́n pẹ́ jẹ́mà. Alìsìlámù lè kàwò ní yù. Òun ni ìjúpájú sẹ́lẹ̀ tó dájú pé gbogbo ayé ní òṣèlú ẹ̀. Káwọn ní ẹgbẹ́ ẹni gbogbo ayé ní ó sì bẹ́ẹ̀. Àwọn àfáà wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní ìsìsìlámù jẹ̀mí ilẹ̀ kàláìkì ní àwa amirillahi azza wa jalla alíkàwò ní yàtìlẹ̀ kọ́dàríyà. Òun ni ìjúpájú sẹ́lẹ̀ fọlọ́wọn ọba àwọn ẹ̀dá tọ́lọ́wọn ọba dá àti mùmíní orí ìkó sínú. Mùmíní ó júpájú sẹ́lẹ̀ fẹ́lẹ̀ yìí fọlọ́wọn bíi tá a fẹ́ sọ yóò sọ̀rẹ́ńdà fọlọ́wọn. Kódà kẹ̀gbẹ̀rí ni ó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́wọn. Kódà àwọn ẹranko àwọn náà kó síbẹ̀ gbogbo dábà àwọn náà wọ́n wọ ọbẹ̀ láti ju pájú sẹ́lẹ̀ ń bi tálákọ̀ọ́kọ́ yìí alíkà ò ní yà ìsìláàmù tó jáde pé ó kárí gbogbo bí wọ́n lè alíkọ̀dàríyà líle kádàrá ìbùtọ̀ lọ́hùn. àwọn tèmi mọ́ mìíràn àwọn àfáà wọ́n ní fàkúlù makalukin wọ́n ní ẹ̀rí gbogbo àwọn ẹ̀dọ́ lọ́hùn mustaslimu lillahi azza wa jalla gbogbo wa lágbà fọlọ́wọn ọba ẹni tá a máa gbà fọlọ́wọn ọba kódà abọ̀ gbọ́ wọ́n mú nǹkan dùn ní àwámìrì yìí ta'ala alíkàwò níyà tí lẹ́kọ̀ọ́ dàríyà gbogbo wa láàmà juwọ́ ju sẹ́lẹ̀ àwọn máa tẹ̀lé tọ́lọ́wọ́n ọba nípa àwọn kádàrá tó bá gbé bá wa. sàbáwọn rọ̀díyà ìmọ̀ tí ọlọ́run ni amúlámúyẹ́rìdọ̀ amákọ̀ọ́tẹ́ ẹ̀ lọ́rùn ọba ní ọ̀tẹ́ ọlọ́run ìmọ̀ lọ́fẹ́ lọ ní sámálì ẹ̀kọ́ lọ́wọ́ mi. àwọn àfáà wọ́n ní fàlẹ́ màṣíyàtà lílì màkàlù kí fi sí hatin wọ́n ní kò sí mo fẹ́ da ọlọ́run fi sí hatin nípa àlàáfíà. àlìkà oníyàn là ń sọ yìí o ìsìláàmù tó kálí gbogbo ayé ni o kò sí màṣíà pé mo bí mo ti fẹ́ kórìíre fi sí hatin fẹ́ da kàkà pé mo fẹ́ lálàáfíà lọ́jọ́ báyìí ọwọ́ ọlọ́run yìí wà kò sẹ́ni tí ò ní gbà ayé ẹ̀kọ́ ni kọ́dà èèyàn gbọ́ sọ pé ọlọ́run gbà tẹ́lẹ̀ yìí ti ṣe kì mùsùlùmí o ìfẹ́ kọ́ lálàáfíà ò lè níbẹ̀. àwọn mọ̀rọ̀dín àbí àìsàn kò sẹ́ni tó lè máa yarí ẹ̀pẹ́ lágbájá kó sáìsàn ọkọ̀ mọ́ lálàáfíà ọwọ́ ọlọ́run yìí wà. mùsùlùmí máa ń sáìsàn ìsì máa lálàáfíà kèfèrí sáìsàn ń lálàáfíà látara kádàrá ọlọ́run ọba ni. àwọn àyà tẹ́ àwọn mọ́tẹ́ kásẹ̀ mí ní ọwọ́ ọlọ́run yìí wà. àlìkàwọ́ níyà tó lè kọ́ dàríyà ọlọ́run gbogbo wa láti gba ọlọ́run ọba lọ́ba tó lè fún yàn lálàáfíà ọlọ́run ọba lọ́ba tó lè fa àìsàn sí ni
ọlọ́run ọba lọ́ba tó lè mọ àti wáyé ẹ̀dá ọlọ́run ọba lọ́ba tó lè mọ àti lọ. àwògìnà ó fákìrìn àbí ká ní afẹ́ lò afẹ́ lọ́la afẹ́ lọ́rọ̀ afẹ́ lẹ́sìnlẹ̀ kan tani máa ń ṣe jàmá gbogbo alàgbà yàn kọ́lọ̀ ní máa ṣe àlìsí ìsìlámù alìkà òníyà tẹ́lẹ̀ kọ̀dà rí yàmù ọ̀kárí ayé. àwọn fákìrìn àbí kìyàn yóò lò sí tán ló yẹ sọ yẹn ló lè sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àfọ àwọn lẹ́yìn tá a wí pé àbọ̀ gbọ́ alì ìsìlámù alìkà òníyù wọn ni yashtariku fihi al-mu'minu wal-kafiru èyí tá a wí mùsùlùmí kó bẹ́ẹ̀ kèfèrí náà sì kó bẹ́ẹ̀. kódà wà tọ́yù wàlẹ̀ àásì olùtẹ̀lé tọ́lọ́wọ́n ọba ó kó síbẹ̀ bí yàrá máa ń sin náà dáadáa yóò máa rẹ̀ ń jákọ̀ kan o yóò sì máa lálàáfíà o ó lè lówó sì lè má ní o ó lè dídùn ó lè má dídùn o kádàrá ọlọ́run ó kò lórí ẹ̀ ọwá fẹ́ ọwá kọ̀ ọgbà fún kádàrá ọlọ́run ọba ní ìgbà fún kàlẹ́ yòó irúgbà fún bẹ́ẹ̀ ní Ismaila àti Ibrahim náà gbà kọ́lọ́ ọlọ́run ní ọlọ́mọ asílámà wàtàláhù lil jabin. ọlọ́mọ asílámà kí dáadáa wàtàláhù lil jabin. kódà àwọn ẹranko náà wọ́n kó síbẹ̀ àwọn ẹranko ilé ayá wa náà àwọn ẹranko náà àwọn ọmọ rí kádàrá ọlọ́run yóò kò lé ní wọn. ẹranko ojú tọ́lọ̀ wọn bá ní ọwáyé ẹranko ń ṣàìsàn wọ́n máa ń fún wọn lábẹ́rẹ́ àwọn dókítà tí wọ́n náà ń bẹ dókítà ajá ń bẹ dókítà màlúù ń bẹ dókítà ewúrẹ́ ń bẹ kódà adìẹ wọn ẹ̀gbọ́n lábẹ́rẹ́ kọ́ mọ́ bàá lọ lògùn fún. àwọn ẹranko náà wọ́n kó síbẹ̀ àti gbogbo ẹ̀dá ọlọ́run ọba gbogbo tí ń jẹ́ ẹ̀dá tẹ̀dọ̀ ọlọ́run ní ọ́ wọ́n náà ti kó síbẹ̀ o gbogbo ẹ̀dá ọlọ́run ní ọ́ máa gba fọlọ́run ọba ni wọ́n ju pájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run ọba mélòó la pè jàmá ọlọ́wọ́ yọba ń gbàdúrà gbogbo yín. ẹlẹ́ẹ̀kejì òun ni bísílámù tó pín sí méjì nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù òun ni alìsílámù aṣ-ṣàrí'iyyu òun ni ìsìlámù tó fi ìta wa ń lò gángan yìí. gbọ́ jàmá alìsílámù aṣ-ṣàrí'iyyu òun ni ìsìlámù tiwa tá à ń sọ òfin ìsìlámù rèé o òfin rèé o kí wàá nìtumọ̀ èyí òun tiẹ̀. àwọn àfáà wọ́n ní túmọ̀ rẹ̀ òun ni alistisilamu ẹ̀rí gbọ́jà mọ́ òun ni ìgbàfà ìjúrẹ́ nílẹ̀ wọlé kìyàdù lé àwọn amíniláyì azza wa jalla àti tẹ̀lé àṣẹ ọlọ́run ọba aṣ-ṣàrí'iyya tó jẹ́ tòfin ìsìláàmù tó gbé kalẹ̀ pé bẹ́ẹ̀ tí máa ṣeré o ẹ sì máa ṣe bẹ́ẹ̀ kẹgbà bẹ́ẹ̀ tí èyí sàdádálẹ̀ pé mo ti fẹ́ rèé o ẹ sì máa ṣe èyí tí ọmọ aláwọn kankan tá a máa ṣe nú pé wá sí gbogbo alọ́kárí yìí òun àwọn ló fi aṣ-ṣàrí'iyya káàdì pé tọ̀hún ní alẹ́ káwọn ní ìyá tó lè kọ́dà níyà tó jẹ́ ti kádàrá ọlọ́run eléyìí tiẹ̀ aṣ-ṣàrí'iyya èyí tó jẹ́ tòfin tọlọ́run ọba òun lẹ́lẹ́kejì tá à ń wí o àgbọ̀ àfa wọn ní eléyìí tá a wá wí èyí tá a pè ní Islam alì Islam aṣ-ṣàrí'iyyu yìí o àwọn àfa ní méjì lòún tiẹ̀ àti ìdèbí okólókò alìsílámù aṣ-ṣàrí'iyyu Islam tó lófin tiẹ̀ tá a máa lò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn àfa wa ní méjì lòún mélòó pé jẹ́ máa. alákọ̀ọ́kọ́ òun ni alìsílámù àlìámù òun ni Islam tó kárí à ń bọ̀ wá yanjú rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni alìsílámù àlìkáàsù òun ni ìsìlámù ìgbàfà fún kan tó yẹ pé àlìkáàsù àti sàlẹ́sà pé ẹ̀yìn kan báyìí lẹ̀ la fún lẹ́yìn wò. ewu la ń pè ní káàsù pẹ̀lú ìsìlámù àlìkáàsù yìí tá ń pà àbí tá ń pè ní àmù sọ́rí yìí tá ń pè ní àmù tá lóun kárí tiẹ̀ tó ń jẹ ní ẹ̀dẹ́ta ìgbàgbọ́ ni tó kárí tiẹ̀ ó ní huwa dínú lẹ́mì já àbíhìlẹ̀ àmbíyá ìsìlámù tó kárí òun ni àdínú lẹ́bí ẹ̀sìn tó já sí wípé já àbíhìlẹ̀ àmbíyá ò tí gbogbo àwọn nábì Ọlọ́run mú wá òun ni ìsìlámù lẹ́ àmù tábàbí gbogbo àmà kí ó pé kí lápẹ́ ní àlìsìlámù lẹ́ àmù ẹ̀sìn tó jẹ́ pé òun tó kárí o òun là ń pè ẹ̀sìn táwọn nábì Mùsá mú wá ìsìlámù ni Ibrahim ìsìlámù ni Yusufu ẹ̀sìn ìsìlámù lẹ́sìn rẹ̀ Yunusa ìsìlámù ló mú wá Yakubu ìsìlámù ló mú wá Iliyasu Aliyasahu Zulkifuli Dáúdà Sulemana gbogbo wọn bẹ́ẹ̀ Ibrahim òun gẹ́gẹ́ bàbá àgbàgbọ́ ìsìlámù ló mú wá
ẹ̀rí ń bẹ nínú Kùránì àwọn Yahudi àti àwọn Nasara wọ́n fẹ́ràn kílẹ̀mù yípe Ibrahim ara àwọn ni ọlọ́run wọn tó fún wọn sọ́tùlù Bákọ́rà sọ́tù Al-Imran àyà 67 ọlọ́ni ma kana Ibrahim Yahudiyan wala Nasraniyan ẹbá ń kẹ́kọ̀ọ́ lè yá. Ma kana Ibrahim Yahudiyan wala Nasraniyan walakin kana hanifan musliman wa ma kana minal mushrikin. ọlọ́ni Ibrahim ìsìlámù ló mú wá nínú àwọn ìsìlámù láàmù ló kó ọlọ́ni ma kana Ibrahim ọlọ́ni Ibrahim kìí ṣe Yahudiyan. Ibrahim kìí ṣe Yahudi gbogbo ẹ̀yin Yahudi ẹ̀yin ẹlẹ́sìn Júù Ibrahim ìsara yín o. Wala Nasraniyan. Wala Nasraniyan Ibrahim èyí ṣe Kírísítẹ́nì Nasara kìí sara ẹ̀yin Kírísítẹ́nì ẹ má kílèmù tí èsì ti yín o. Walakin kana hanifan musliman walakin kana hanifan lọ́wọ́ jẹ́ alùbáríkà musliman ọlọ́ni kana hanifan ọlọ́ni Ibrahim kana hanifan musliman ẹ̀sìn tó ń gbé wá òun ni ẹ̀sìn tó mọ́ òun lẹ̀sìn Islamu musliman kódà mùsùlùmí ni sẹ́ni báwọn àdínù alhanifu àbá àjẹ́kà Adam kí ó náà yẹ yẹn púpọ̀ ẹ̀ríkẹ́ àdínù alhanifu la ilaha illallah ẹgbọ́ o ọlọ́bá kọ̀nfọ́ọ̀mù ẹ̀ fún wa nínú Suratu Al-Imran ọlọ́ni ma kana minal mushrikin Ibrahim ò sínú àwọn ẹlẹ́bọ èyí tí lọ́bá kù tí kò sínú wọn o minal mushrikin ṣe wá rí pé Ibrahim ọlọ́jú yíwa pé ìsìlámù lẹ́sìn rẹ̀ Muslim àbẹ̀kọ́ ni nínú àmù lọ́wà àyíbẹ̀kọ́ ni ọlọ́wọ́ ni ọdẹ ẹja gbọ́ fún yí pé man yarghabu an millati Ibrahim man yarghabu an millati Ibrahim. ọlọ́ni ẹnìkan ò ní gún rí kó lọ́pọ̀ wọn ò sí ẹ̀sìn tí Ibrahim máa ń ṣe táǹpé ní ìsìlámù. illa man safiha nafsahu illa man safiha nafsahu àfẹnẹ tó bá ya òmùgọ̀ sára rẹ̀ tó bá tí ó bá fẹ́ orí fúnra rẹ̀ nínú olóhùn ṣe ìsìlámù. walaqad istafaynahu fi dunya ọlọ́ni àwọn ọlọ́run ọba istafaynahu àṣà Ànábì Ibrahim àṣà lẹ́sà dunya láyé táwa yìí ni ayé àṣà lẹ́sà láyé. wa innahu fil akhirati lamina salihin. àwọn ní kúrò Ibrahim o fil akhirati nígbà lè kíyàmà gan lamina salihin náà nínú àwọn ẹni lọ́wọ́ o. kí ló sọ dẹni rí ìsìlámù ni ìsìlámù àmù ìsìlámù tó kárí gbogbo ànábì Ọlọ́run tó kó ogun apọ̀ ẹ̀yà yìí ó kó ogun apọ̀ Ibrahim mùsùlùmí ni ìsìlámù lòun náà mú wa máa bí ọgbẹ́ ẹ̀sìn wọn láwọn ànábì Ọlọ́run yóò kún ẹ̀sìn ìzúwù ìsìlámù náà ni. Ànábì Musa alayhi salamu ọ̀dà mú púpọ̀ ọlọ́ni Musa ìwà àti Haruna àbẹ̀kọ́ ni ọmọ ìyá rẹ̀ ọlọ́ni ìwà kúlí náà bí abá ila Fir'auna àbẹ̀kọ́ ni innahu tagha faqula lahu qawlan layyinan la'allahu yatadhakkaru aw yakhsha. Ẹ bá ń pariwo lọ́wọ́ bá dáadáa kẹ́ ń gbọ́. ọlọ́ni ẹ̀yin méjèèjì ilé àbá ìlà Fir'auna kò sí mẹ́ ẹ lọ́dọ̀ Fir'auna ẹ lọ lè sí wá sí ọlọ́ni innahu tagha ọlọ́ni tọ́ọ̀gì ni bí bá débẹ̀ qula lahu ẹ máa sọ fún qawlan layyinan ọ̀rọ̀ tó bá rọ̀ ní o yẹn sí wá sí kó lè wá sí rẹ̀ máa wá sí pé qawlan layyinan ọ̀rọ̀ tó bá dá tó tutù láṣọ ọ̀rẹ́ la'allahu yatadhakkaru aw yakhsha ó ṣeéṣe ẹgbẹ́ o báwọn tó fẹ́ sẹ́ni rẹ o la'allahu yatadhakkaru bẹ́ẹ̀ bá tó sọ̀rọ̀ tútù wọn náà o ó ṣeéṣe o kọ́lọ̀ ní kó lè kó wúlò fún o àbí kọ́ bẹ̀rù Ọlọ́run ó ṣeéṣe bẹ́ẹ̀ o ó ṣeéṣe bẹ́ẹ̀ o tòun ti bẹ́ẹ̀ Musa tẹ̀lé tọ́lọ́wọ́n bá wí fún àmọ́ Fíráúnà ọ̀gbọ́n náà kàkà bẹ́ẹ̀ ìyá tó ń pè rẹ̀ lọ́lọ́wọ́n ọba ni ó ní fa'ashara fanada faqala ana rabbukumul a'la fa'ashara fanada faqala ana rabbukumul a'la. fa'ashara fanada. abábìnrin mọ́mìnì alẹ́bàá kàmálù dínì fa'ashara fanada fa'ashara Fíráúnà nígbà tí fa'ashara
ọwọ́ kó gbogbo àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ àwọn aráàlú wọn ọwọ́ kó wọn jọ ó kó wọn jọ fànádà ìwọ́n ń pèpè láàrin wọn wípé ìwọ́n pariwo yìí sọ wípé rabbukumul aala ó lè rè olùhùn òun Fìráúnà rabbukumul aala òun lọ́lọ́wọ́ ọba yín ọtún wá gbé wá ní sígá tuntun fún díìlì ó ní àlà ọba yín tí fi ga jù ọba yín tí fi ga jù ẹ wo Fìráúnà mi tí kò ní tàṣí ìyá Ọlọ́run rabbukumul aala tóun ti bẹ́ẹ̀ Mùsá ọmọ mi èyí sọ Ọlọ́run tèmi Ọlọ́run ọba tó lálẹ́ jẹ́nà ni tí odò sì ń sàn tẹ̀jìrí ní tààtì yálẹ̀ àníhàrù àwọn akérèmọdò ń sàn lábẹ́ àlìjánà tèmi Ọlọ́run ọba Fìráúnà náà wà lọ lè kọ́lé tọ́ga ẹ̀mọ̀ pé àwọn Egypt wọ́n já púpọ̀ ìmọ̀ ń bẹ òye sì ń bẹ Fìráúnà wá kọ́lé láńlá nígbà wá kọ́ tán wọ́n wá ní ìsàlẹ̀ rẹ̀ o ẹ̀mẹ́jọ dípa o ẹ wá jẹ́ kó mi ọmọ gbàbẹ̀ náà kọjá wọ́n ní wàá dìgì àníhàrù tẹ́jìrì mẹ́tàtì ó ní mi náà lódò bí wọ́n ní Ọlọ́run tiẹ̀ àlàlìjẹ́ tiẹ̀ lè gbádùn òdì ó sọ lábẹ́rẹ̀ àdìgì àníhàrù ó rọrùn odò tèmi náà ní tẹ̀jìrì mẹ́tàtì ní gbàbẹ̀ tèmi náà kọjá yìí Mùsá wá sí wà sí fún Fìráúnà bí tí ìwọ̀n lọ́mọ wá dé yìí kọ̀ wá gbọ́ njọ́ tí Ọlọ́run wá ní tí Mùsá tọrọ wá ní Mùsá jẹjà Fìráúnà Ọlọ́run jẹ́ náà jẹjà ọ̀tá Fìráúnà ó dájú ìjà kọ ànábì Mùsá alayhi salamu nígbà tó gbìyànjú burúkú tó gbìyànjú a máa gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tó gbìyànjú ọya kó mẹ́wọ̀n yẹn nígbà tó gbìyànjú burúkú tó gbìyànjú nípa pọ́fẹ́ tí náà ọfẹ́ tirọ̀sì náà bọ ànábì Mùsá lọ́rùn Ọlọ́run wá fọ ànábì Mùsá mọ́ láti dájú ànábì Mùsá alayhi salamu wọ́n lọ Mùsá wá wọn fún Fìráúnà ní wọ́n fún bẹ́ẹ̀la Fìráúnà sì ti kó àwọn èèyàn lẹ́yìn ó ní wọ́n máa káwọn lé Mùsá káwọn bá káwọn fìyà jẹ káwọn pa lónìí Mùsá náà rà àwọn tó rí kójọ ó kó wọn jọ náà àwọn yẹn tí ó ní àfi kápò yẹn lónìí o kásá lọ wọ́n bá ń lọ ọ̀rọ̀ yìí Mùsá máa lọ náà bí lẹ́yìn náà ní Líbánẹ́yì ìbẹ́ náà ni wọ́n máa lọ bẹ̀ Mùsá ní odò rèé ó débi odò ó níbo ní lọ àwọn Fìráúnà àtàwọn ọmọgun rẹ̀ àwọn ni wọ́n bọ̀ lẹ́yìn ipò láti dira wa àní ìsìlámù àlẹ́ àmúlá wà bá ayélujára kọ́ni jama ìtọ́ka tó kó ogun wájú Fìráúnà ń lé Mùsá lọ Mùsá náà ń lọ Mùsá débi odò ó ní Ọlọ́run ọba ń bọ́ wọn bẹ́ẹ̀ dì í gbà ó gbé Ọlọ́run ọba lọ ní wíwá Mùsá máa tí nìkan bí ẹ̀mí níka ya Mùsá kí ni bẹ́ẹ̀ pàtó rẹ kọ́lá yíyà sọ́ọ̀yà ọ̀pá mi ni ọ̀pá ni Ọlọ́run yìí tó fàdírí ibú bí aṣọ kàlíbárọ̀ pọ̀pá tó mú lónìí fi ná odò bọ́ bá fi ná odò ó rí àyàn Ọlọ́run tí ó ṣẹlẹ̀ mọ́sọ̀dì jẹ́jà àgbà kò tí ń sẹ́lómi náà nù wọ́n máa ń jẹ́jà ní inú ìdájọ àdógbà ẹ̀yẹ ẹgbọ́fà nígbà tí yẹn odò láńlá rífà ẹ máa ń pè rífà rífà náà odò láńlá ni Mùsá náà dẹ́jà kò jiyàn ló bá mú pọ̀pá rẹ̀ ó sì fi ná odò bá pín sí méjì ẹ̀ sì pariwo Ọlọ́run ọba odò yìí àárín wọn gbẹ omi ń sàn lẹ́gbẹ̀ẹ́ yìí ń sàn lẹ́gbẹ̀ẹ́ yìí àárín kan ọ̀nà wa lọ tó rúbáyìí Ọlọ́ni Mùsá àtàwọn tó bá gbà fún ẹyẹ máa gbàbẹ̀ lọ Ọlọ́ni wàjá wá síná sọ́ọ̀tù Yúnúsà wàjá wá síná bíbálí Ísírẹ́lì àlìbáhárọ̀ Ọlọ́ni àwa Ọlọ́run ọba àwa ni já wá síná bíbálí Ísírẹ́lì àlìbáhárà èyí náà ń ké ìwà sọ́ọ̀tù Yúnúsà àyà 95 àyà 90 abẹ́ 90 àyà 90 àbí ọ̀gbọ́n ni Ọlọ́ni já wá síná bíbálí Ísírẹ́lì àlìbáhárọ̀ àwọn Ísírẹ́lì tó tẹ̀lé Mùsá ń jọ kìíní àná àti Mùsá Ọlọ́ni àwọn Ọlọ́run ọba àmú wọn kọjá níbi odò Nílì àdékòbò àdínwó tẹ̀lé sínú omi. fatibahum Fir'auna junuduhu wàhálìwà ẹ dákun ẹgbọ́n náà tó bí dáadáa jàmá. Ọlọ́ni fatibahum Fir'auna ó ní Fir'auna náà wá tẹ̀lé wọn. wa junuduhu àtàwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n jọ fẹ́ pa Mùsá. bagiyan nítọ̀tẹ̀ wàá ti wọ àti ìbánisọ̀rọ̀ tá pé àlélẹ́yìí àlàfẹ́ àfihàn náà lẹ́sẹ̀. àtà ìdá ẹgbẹ́ Ibrahim wúyí ga ẹgbẹ́ pé bá ń pẹ́ ìwé lòun ọba dáadáa jẹ̀mẹ́ ẹgbẹ́ bákíyá ń wà á
di wa gbogbo àfáà ló ṣàgbákò ọ̀tá gbogbo àfáà ló ṣàgbákò ọ̀tá gbogbo lórí ni gbogbo sẹ́ẹ̀rì tó bá ti gbé lọ́wọ́ ó máa rọ́ta ó máa fèsì àwọn challenge ọlọ́ni àtá títí Fíráúnà bá àti bá àwọn Fíráúnà wọ́n jù ní dùhú ẹgbẹ̀kọ́ ni ó ti tẹ̀lé wọn òun náà ti gbàbẹ̀ òun náà gbanú odò yẹn kọjá wọ́n ní àtá ìwọ̀n lọ títí títí tó fi wá di pé ọlọ́wọ́n ní Fíráúnà kan tẹ̀rì sínú odò Fíráúnà wọ́n tẹ̀rì ọlọ́ni kò wọ́ iye tí ẹ̀yẹ àgbàpọ̀ ọ̀tí ẹ̀ bọ̀ báyìí Fíráúnà wá tẹ̀rì wọ́n ti omi wá pàdúlé wọ́n fi ìyàwó náà àti àwọn ọmọ ogun rẹ̀ tó kó lẹ́yìn omi wá pa wọ́n pọ̀ wọ́n kó mi lọ. Kọ́lá Fíráúnà ọwọ́ àdìgbà èyí tí Mùsá ń wù yìí ọ̀là kó òun làṣẹ o tó fi lè mú wa lọ́kẹ́kẹ́ là ń wò tó fi fọ̀pá na odò tẹ́lẹ̀ ń ta àmàtí máa ń kọ́ fọ̀pá na kọ́ bá tó àti fọ̀pá na àpáta omi ọ̀sẹ̀ yọ ayé bẹ̀ kọ́ ni bọ́bá ju àpáta bọ́bá ju ọ̀pá lẹ̀lẹ̀ ní òde yò bọ́bá tọ́ ọba bíá asẹ́ funfun pọ̀pá ẹjọ́ òun náà ló tún wá fi na omi tún wá pín méjì ó ní ọgbọ́ amantu Fíráúnà ní èmi náà ti gbà annahu pé dájúdájú la ilaha illa allazi amanat bihi banu Israil ẹgbẹ́ báyìí ọ̀wá ni omi náà mo ti gbà pé annahu la ilaha illa allazi mo gbà pé kò sọ́ba kan illa allazi àfẹnitọ́já sí wípé amanat bihi banu Israil kò sọ́ba kan àyàfọ́ lọ́wọ́ bá tí àwọn ọmọ Ísírẹ́lì náà gbàgbọ́ ìjọ ìdẹ́bí Rwanda ìjọ ọjọ́ lánàá ìbálà ọlọ́run ti gbọ́ tó sẹ́kù sínú ọkàn rẹ̀ ọyẹ tó yẹ kó ní pé la ilaha illallah wà ní alladhi amanat bihi banu Israil táwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ kí àwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ lẹ́nu jẹ̀bi ọ̀rẹ́. alladhi amanat bihi banu Israil ìsìsì láàbò táwọn yóò sí lára tiẹ̀ rẹ̀ ọgbà fún mi lẹ́nu. Fíráúnà wá ń wí lẹ́rìí àwọn pé àná àmì náà lè mùsùlùmí náà mí náà ti gbà fọlọ́run o mùsùlùmí ní mí ìsìlámù fẹ́ ṣe ọlọ́ni ọ̀n tán ara rẹ ní kí ló wá wí. ẹ dákẹ́ bá ń ké dára kí gbọ́jà máa. ọlọ́ni nísìn ọwá yá ọ Fíráúnà láti ọ̀tẹ́ nísìn wà sí fún ọ ọwá yí ọ lónìí. wàkọ́dì asọ́yìntà kọ́bílù. ọlọ́ni wàkọ́dì asọ́yìntà kí ni ẹgbẹ́ kọ́bílù tíwájú oníṣà ló ń gbọ́ yára 90 sí 91 ọlọ́ni àlìyáná ọwá yí ẹ nísìn kọ́dì asọ́yìntà kọ́bùlù tó máa pọ́ ti takò tèmi tẹ́lẹ̀ ànábì ni wọ́n takò. Kó ń jẹ́ ilé ìmọ̀mú ti ní náà ọgbà gbogbo ti balẹ̀ jẹ́ ni ọgbà gbọ́ àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó fẹ́ ráyé wá ọgbà gbọ́ ti dà wọ́n nù ni. fàlìyà ó máa. wọ́n ní Fíráúnà gbogbo àṣẹ bí àṣẹ ìkàtún òní lọ lálàyé ìjìyà rẹ̀ Fíráúnà ọwọ́ kíyà sọ wá rí àfún opportunity kan àwọn yòókù rẹ̀ wọ́n bomi lónìí àmọ́ ìwọ ọlá pọ̀ ọ̀sẹ̀ tó sọ pé ilá lẹ́dí amanat bihi banu Israil àwọn àṣà rẹ̀ àánú kéèké kan láti fọ́ ọlọ́ni kí ló wá wí. fàlìyà ó máa. lónìí tó tẹ̀rí sínú omi. núnà jíkà bìbádàníkà. ọmọ ní àwa ọlọ́run ọba núnà jíkà bìbádàníkà alábọ́dì rẹ̀. ìtẹ̀kùnà kò lè bà máa jẹ́. limani khalifaka ayatan. ọjọ́ yìí ìtẹ̀kùnà ayatan kò lè bá a máa jẹ́ ẹni àmì limani khalifaka báwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ pé gbogbo ẹni tó bá ti gbé gbọ́ ọ̀tẹ̀ tó bá ti gbé gba àbòsí tó bá ti gbé gba ọ̀tá sí gbogbo ẹni tó bá gbé sí ọlọ́mọ ọba lọ́wọ́ báyìí ayé rẹ ti pọkúrú musu yìí bẹ́ẹ̀ láyé ló pọkúrú musu. wa inna kathiran minan nasi. ẹgbẹ́ báyìí ọlọ́run ti máa ti ń lọ ọ̀rọ̀ ni wọ́n pọ̀ ìlú Fíráúnà pọ̀ dáadáa. inna kathiran minan nasi ọlọ́run yóò ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni. a ní àti ní àgá ìlú náà wọ́n ponú àwọn ohun ìgbọ́. ìsìlámù tí Mùsá ń ṣe tí Fíráúnà lóun náà fẹ́ ṣe rẹ̀. wọ́n ní alìsílámù lè àmù ẹni gbọ́dọ̀ mọ́ ìsìlámù tó kárí gbogbo wa tó kó gbogbo wa pọ̀ ìsìlámù kan náà ni wa. torí àsìkò ẹjẹ fi gbogbo yìí múlẹ̀ ẹ wá jẹ bó sì di alìsílámù alìkáàsù ìsìlámù wo là ń pè ìsìlámù káàsù
tó special àti gbọ́ ti àmù tó general agbẹ̀kọ́ ni ìlú tó wá special pé àwọn bí báyìí lọ́mọ o ọ̀dọ́dọ̀ wọn báyìí o òun ni wúwà dínú alladhi jaa bihi nabiyyuna Muhammadun ẹ̀yìn bá níbi máa jáma lórí tó wá ń gbọ́ mi báyìí òkú àníbi dáadáa sẹ́ni pé ẹ̀sà làwọn náà báyìí wọn alẹ́ ìsìlámù alẹ́ káàsù èyí tó wá jẹ́ ìsìlámù tẹ̀sà alẹ́ ìsìlámù alùkúlùkù ìsìlámù àmúra là ń gbọ́ yìí o ọ̀nà wa jẹ̀ púpọ̀ o dé tú làwà yìí àwa wà lọ́wọ́ àwa lábí ìsìlámù kí ni à ń pẹ́ ìsìlámù náà àwa ní ìsìlámù ti tòfin ìsìlámù méjì ló pín sí a ní alìsìlámù alìhámù àti sọ́yún a ní alìsìlámù alìkáàsù alìkáàsù èyí tó wá special nínú àwọn ìsìlámù ìjúpájú sẹ́lẹ̀ fọlọ́run òun lèyí tí ọlọ́run bá fi rán ànábì wa Muhammad gángan èyí tá ànábì wa Muhammad mú wá ànábì tí wájú oyè wa ó ti ṣàlàyé fún wa pé ìsìlámù tèmi tí mo mú wá tọ́lọ́run bá fún mi nǹkan márùn-ún ló kó sínú gbọ́jà máa ni mélòó mo gbọ́jà márùn-ún ni bàbá fẹ́ jẹ́ mùsùlùmí àdìọ́kàn márùn-ún ó gbúdọ̀ wà lọ́kàn rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ anta shahada an la ilaha illallah ìsìláàmù tànẹ́bì ló léyìn gbogbo àyókù náà ni wọ́n gbà lórí kan márùn-ún yìí ń bẹ́ ń bi ìsìláàmù tànẹ́bì àmọ́ márùn-ún ò pé síbi ìsìláàmù tàwọn yòókù tàbí sọ pé tí wọ́n rí pé àwọn àkànbẹ tí ó jẹ kárí wa tó yẹ pé àjọ máa ń ṣe ni àjọ ọmọlọ́run lọ́kàn pẹ̀lú gbogbo wọn ni abẹ́ẹ̀kọ́ ni àjọ nígbàgbọ́ tí gbogbo tíra ni àmọ́ àwọn tí wọ́n bí tájọ papọ̀ ní gbogbo ànábì Ọlọ́run àjọ pé anta shahada la ilaha illallah ìsìláàmù tí wọ́n tán ṣe ń sọ fún wọn pé ọ̀ṣọ́ba kan àfọlọ́run òjíṣẹ́ yín òjíṣẹ́ ọmọ jẹ́ ìsìláàmù tánàbì tó gbé wá náà ọ̀ṣọ́ba kan àfọlọ́run òjíṣẹ́ yín òjíṣẹ́ tí ọmọ jẹ́ àpapọ̀ àmọ̀ ni wọ́n mẹ́wọ̀n. àwọn ọ̀nà tá a ti wá jẹ́ káàsù òun ni wọ́n tún kí mọ̀ sọ́láàtà ọmọ wa kírun àkókò tún kí mọ̀ sọ́láàtà nígbà tí náà ń tẹ̀ ṣáádà mo wá kírun àkókò àwa nírun tọ́jọ́ ọ̀ràn yẹn àwọn ẹni tí wọn àmọ́kọ̀jọ́ ti wà báyìí. àníbi tẹ́bi ma ìsìlámù tèmi wọ́n tún tí yà zakata ẹ̀ tún wọ́n ayọ̀ zaka mi tèmi o zaka ń bẹ́ o fáwọn tó bá lówó kọ̀ọ̀tà níbẹ̀ wọ́n ta súnmọ́ Ramadan kọ́dà ẹ̀ máa gbà Ramadan ìsìlámù tó special ti wà yìí ìjú ojúṣe lọ́fọ́lọ́wọ́n ọba èyí táwa wà yìí ọlọ́mọ yìí wá kó mẹ́ láíláí ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún òun ni wata hujjal bayta abẹ́ ni wọ́n tún wá lọ lé ọlọ́wọ́n ọba àbàbọ̀ ìnísítà tó àtà gbára rẹ̀ bá ká bẹ́ẹ̀ tó láàájá sí mẹ́tọ́ náà sì true báyìí ní wọ́n ní kò sáàjì lọ́dún yìí àyíbẹ̀kọ́ ni wọ́n ń lọ bẹ́ẹ̀ kò sáàjì àyíbẹ̀kọ́ ni lọ́rú rí ló déhùn ọ̀nà túrùnù àyíbẹ̀kọ́ ni anabi jíwájú yọ pé ìsìláàmù tí ń tọ́ níbi ìmúwá yìí tá a pè ní alìsìláàmù alẹ́káàsù sẹ́yìn ẹ̀ ń gbọ́ ibà ìjàmá nǹkan márùn tó ń kó sí wánú. wọ́n pé ọlọ́ni wà mẹ́yẹ ẹ̀bí tágí àgbẹ̀kọ́ ni àbí kí ló pé iná dínà inda Allahil Islam. iná dínà ẹ̀sìn gángan inda Allahi lọ́dọ̀ ọlọ́run ọba kí ẹ̀sìn tó lọ ń kọ́wọ́ sí gángan alì ìsìláàmù ohun ìsìláàmù àyà yìí já mà wípé ẹ̀sìn pọ̀ ṣe ká yà ṣọ́ọ̀tù alì ìmọ̀ràn lọ́wọ́ àwọn àyà 19 o alì àyà 19 ṣọ́ọ̀tù alì mùránà èyí tó lọ fi ń tètè ọ̀rọ̀ kíkù pé inna dínà dájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ìsìláàmù ni ń já mà pé ẹ̀sìn pọ̀ àwọn màjúsí ń bẹ abọgibọ̀pẹ̀ ń bẹ àwọn tí wọ́n ń bọ náà ń bẹ àwọn tí wọ́n ń bọ òòrùn ń bẹ àwọn tí wọ́n ń bọ òṣùpá ń bẹ kódà àwọn tí wọ́n tún mú màlúù lọ́lọ́ ń bẹ àwọn tí wọ́n bọ Ògún wọn wà àwọn tí wọ́n ń bọ òòṣà wọn wà wọ́n bẹ ẹ̀sìn làwọn náà wọ́n ní ẹ̀sìn pé méjì irọ́ ni ẹ̀sìn pé méjì bẹ́ẹ̀ sì ọba pé méjì ọlọ́wọ́n lọ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dinan. al-yawma lónìí wà níbi tó wà lókè àràpá akimalitu akimala yukimilu ikimala akimalitu lakum mo ti pé fún yín ẹ̀sìn ti yín jáde báwọn tútù máa pé ẹ̀sìn mi tún bẹ dínà kún ẹ̀sìn ti yín ó ti yan rí ẹ̀ ẹ̀sìn tí mo ti pé fún yín ẹ̀sìn tí yín ti pé báyìí o. wà
وأتممت عليكم نعمتي àtìmáàmùtù àlékún mo ti wá parí lé lérí ní màtí táàmù àbẹ̀bọ̀ yóò ti mọ̀ mo ti wá parí ìdẹ̀ra mi lé lérí wọ́n ní ìwárọ̀ ní ìjùlá ọmọ ilẹ̀ ìsìlámù rọ̀díìtù lákòmúlì ìsìlámù ẹ̀ wá gbọ́ rọ̀díìtù lákòmúlì ìsìlámù dínà mo ti wá yọ́nú sí ẹ̀sìn ìsìlámù fẹ́yìn pé ẹ̀sìn gidi nù lóògùn máa pẹ́ bá ọ̀rọ̀ kọ́rọ̀ ni pé ẹ̀sìn kílẹ̀ tí ń pè ẹ wá ní pé ẹ̀sìn òpin méjì àìrọ́ ni ẹ̀sìn pọ̀ àwọn tí ń bọ náà ẹ̀sìn ni àwọn tí ń bọgi ẹ̀sìn ni àwọn tí ń bomi ẹ̀sìn ni ẹ tí ń bọ yèpẹ̀ ẹ̀sìn ni àwọn tí ń bọ Ṣàngó ẹ̀sìn ni àwọn tí ń bọ Ọya ẹ̀sìn ni àwọn tí ń bọ Bàtálá ẹ̀sìn ni àmọ́ ẹ̀sìn kẹ́sìn nù ẹ̀sìn ẹlẹ́sìn nù ẹ̀sìn ẹlẹ́sìn òun lẹ́yìn òun a ní ẹ̀sìn àbáláyé má pẹ̀ sórí tó máa ń pè lẹ́sìn àbáláyé òun common mistake nù ẹ̀sìn àbáláyé lẹ́yìn Islam ẹ̀sìn àbáláyé nù tani bàbá gbogbo wa ẹ̀dá wọn tani bàbá gbogbo wa gbogbo wa iláyé sí ṣé gbogbo wa dáyé sí ni ẹ̀sìn òní àmì ìgbàdá wọn ni ẹ̀dáhùn ni ìgbọ́ ẹ̀sẹ̀ àtúnyìnbá dínà ẹ̀sẹ̀ àbáláyé nù ẹ̀sẹ̀ àbáláyé ìsìlámù lọ́gbọ̀ yìí alìsìlámù lè ká sínú dínà ẹ̀ndàlọ́yì dákun tó bá ń gbọ́ wa bá kansára tó lọ́wọ́ bá kó tóbi dáadáa tó ṣe ẹ dákun ẹ bá ń gbọ́ lọ́wọ́ bá tóbi dáadáa jàmáà ẹ bá ní Islam and morals àbí ẹ̀kọ́ ni Islam àti ìwà sáàtìmọ̀tá pẹ̀ Islam nígbà pẹ̀ Islam ní kájú pájú sẹ́ẹ̀lẹ̀ kọ́lọ́wọ́n ọba pé ń tọ́ bá wí làwọ́ ó ṣe wọ́n lọ lè mọ̀ pé Islam gangan ni wà ẹ gbọ́ Islam gangan ni ìwà à ń bọ̀ àwọn ìwà lọ́nà ìwà ní Islam ẹ̀sìn ni wà ìwà lẹ́sìn bàbá àkànjíjẹ́ bẹ́ẹ̀ ládùúgbò jù wáyé wọ́n á ní ìwà lẹ́sìn bó ti rí gangan nu tó bá lẹ́sìn tó níwà ò lẹ́sìn tó bá níwà tó lẹ́sìn ò níwà tó lẹ́sìn tó níwà tó lẹ́sìn ò níwà tó níwà tó lẹ́sìn tó lẹ́sìn tó níwà ò lẹ́sìn méjèèjì ò lè fi àwọn lè wọ́n jọ ọmọ lọ́pọ̀ ni bíbá tí ẹni aṣáájú à ń lá ilá ilẹ̀ lọ́wọ́ wọn ni Ọlọ́run nìkan máa gbàgbọ́ o ìgbà náà bí gbọ́ o àìrọ ọ̀wọ́lé bọ̀ ọ̀wọ́lé ẹ̀sìn Yorùbá nẹ́bì ṣe ẹni gbọ́jà mọ́ wọ́n dá àwọn àfáà wájú yìí wá pé ó dá ṣé kí ṣé àwọn yìí àwọn dá àdáwì àwọn àfáà kọtílà lórí ìlànà ẹ bá sọ fún wa pé tó gbèsè láàmùdó tá à ń pè ní pillars tó gbèsè láàmùdó mélòó la pé jẹ mọ́ márùn àbí ọ̀dà ọ̀pọ̀ ìsìlámù márùn ayélujára ni ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ká sì gba ànábì gbọ́ ọyọ̀ kan nu ká kírun ká sì yọ zàká ká gbàwẹ̀ ká lọ hájì márùn lápapọ̀ ìwọ̀n tún kọ́ wa níwà ni tẹ́bí ma pé ìwà lẹ́sìn ẹ̀sìn ni wà Islam àti mọ́ra wọn ò lè yára wọn gbà kọ̀ọ̀kan gbogbo mùsùlùmí tó bá ti níwà ó ti tán fún ọ̀nà wọn ní lágbájá kírísítẹ́nì ní ọmọ ìdálé yìí màmá ń tọrẹ wọn ní ẹlẹ́sìn àwọn alẹ́bọ yìí màmá ń tọrẹ púpọ̀ kódà yìí máa ń sànà àwọn èèyàn tó ní gbogbo ládàá rẹ̀ tí ó gbà láyé lọ́mọ ládàá rẹ̀ láyé tí ó gbà láyé lọ́mọ torí kò lẹ́sìn opportunity àwọn mùsùlùmí nínú bọ́ mùsùlùmí bá ṣiṣẹ́ rẹ̀ ó gbà ládàá táyé ó tún wá gbà ládàá tọ̀run tọrọ lẹ́sìn ọ̀kan wá ní dí ọ̀kan lọ́wọ́ ọkùnrin takora wọn máa ń múra wọn mo ní bẹ́ẹ̀ lọ lé wòye tẹ́ bá wòye sí gbogbo tí ń kò yóò kó sọ́mọ́ mọ́ra àwọn yìí bẹ́ẹ̀ látòrí ìgbọ́lọ́wọ́n bá gbọ́gbà náà dìbò àti irun àwẹ̀ sàkáàjì lílọ gbogbo ẹni wọn kọ́ wa ní ọ̀rọ̀ nípa ìwọ̀n kọ́ wa nípa ìwà ni. bẹ́ẹ̀ bá lọ sọ́tún nípa kọ́ra àyà 177 ìbẹ̀rẹ̀ lọ́wọ́n ti ń ju èèmù ẹ̀rí kíkọ́ àbábá bá dákọ̀ yìí mọ̀nà fún wa bàbá múdẹ̀ nílùú rẹ̀ wá àyà tó mú wa ni kí ló rà náà. lẹ́sàlì bí wúrọ̀. èyí ẹ̀yẹ bá ń ké dáadáa. àtúntò wà lóòótọ́ àwọn. kí ìbálẹ̀ àlè. ìbálẹ̀ àlè máa ṣe rí kí. àwa lè. ọlọ́ni ilé ìsàlẹ̀ ìbéèrà
ọlọ́run ní iṣẹ́ rẹ̀ kò parí sí iṣẹ́ kìí ṣiṣẹ́ rẹ̀. ẹgbẹ́ òun lé ìsàlìbírà kìí ṣiṣẹ́ rẹ̀ kìí ṣe wàá rẹ̀ àtúwàlú ẹkùn kẹ́ máa da àwọn ojú yín kẹ́ máa dà kọ. ìbálà lè má ṣe rí bí. kẹ́ máa dà kọ bí tí òòrùn ti ń yọ kẹlẹ́ sí náà. wà ní màgìrì bí. kẹ́ máa dà kọ bí tí òòrùn ti ń wọ̀. àwọn Yahudi àti Nasara lọ́lọ́run bá wí ọlọ́run dájú kọ. àwọn Yahudi báwọn bá bẹ sí lọ́wọ́ tí wọn àlìmáṣírù kù tó wọn ti yọ làwọn kọ̀ọ̀kan fèsì. àwọn Nasara àwọn adájú kọ mákìrìkù tó wọn ti wọ̀ ní Jerusalem tó táwọn dájú kọ tí wọn. ọlọ́lẹ̀ yìí ń kọ́lẹ̀ sẹ́ẹ̀rì yìí ń kọ́lẹ̀ sìn. walakinna al-birra. ọlọ́run bí ọba yẹ yẹ lọ́mọ bẹ́ẹ̀ pé lakinna al-birra pé ń ta mọ̀ ní sẹ́ẹ̀rẹ̀ gángan. man amana billahi. ọlọ́run mẹ́rin amana billahi ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun lẹ́ni rí òun ló ní sẹ́ẹ̀rì. yawmil akhir. ẹlẹ́ẹ̀kejì tó tún wá gbọ́ ọjọ́ àlèkè á máa gbọ́. wal malaikati. tó tún wá gba màláíkà gbọ́ pé ọlọ́wọ́ bá lọ́ dá wọn ọlọ́run sì fún wọn sẹ́ tí wọ́n ṣe wọ́n èso wọn lọ́wọ́. ó tún wá gba àwọn tí náà gbọ́ gbọ́ta orí ta gbọ́ Ìnjílì lọ gbà gbọ́ Sẹ̀búrà wọ́n gbà gbọ́ Kùránì lọ gbà gbọ́ wà nábì yìí náà ó tún wá gba àwọn ànábì ọlọ́run ọba gbọ́ orí báwọn kí lọ́wọ́ kọ́ àwọn dáhùn ká gbọ́ ọlọ́run ọba gbọ́ ó ní àníwà tó dá mi ẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ gbà nábì gbọ́ pé ìdápè lẹ́sìn gangan òun ni kẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ gbà nábì gbọ́ gbà tírà gbọ́ gbàkádàrá gbọ́ ọ ni wàá tàlí máa là aláàbòbìnrin ràwé ìlúkùnrinbá. tàlí máa là aláàbòbìnrin ràwé ìlúkùnrinbá. ó ní ìtànpè lẹ́sìn àtàlí máa là aláàbòbìnrin òun ni pé àwọn tí wọ́n bá akọ́ máa tọ́ ọrẹ máa fún àwọn tó bá nídìí owó àwọn tó bá nídìí owó tó bá nídìí oúnjẹ máa fún wọn lóúnjẹ jẹ láwo lè kú rìbá tí wọn sún àwọn tó súnmọ́ tí wọn súnmọ́ ṣàánú wọn gbé sàrà fún ọ ọwọ fàdúgbò rẹ lẹ ọwọn lọlẹ ọwọn gbé lọ jìnnàjìnnà ayọrọ ọ sí dábàá wọn dàgbé ní kú rìbá nù wọn ní wọn ní yàtá má bàbá ṣètà àwọn tó súnmọ́ tán wọn ní yàtá má àwọn olùkà ṣàánú wọn kí ni Islam kọ́ àwọn kí ni Islam kọ́ àwọn wọn ní màsáàkì náà kódà àwọn aláìní náà ṣàánú wọn. wàbúrà sàbí. àwọn ọmọ ojú ọ̀nà àwọn wọn rìn tí wọ́n tó lọ wá ní gbogbo nǹkan tá lójú ọ̀nà fún wọn ẹ ṣàánú wọn náà. wà sá ilé náà. àtàwọn tí wọ́n tọrọ lọ́wọ́ yẹn fún wọn. wà fi wẹ̀ kọ́. wọ́n fi rè kọ́ọ̀bì bẹ́ẹ̀ bá tó rí ìyàn tó wà nù kó bá nù sòro ẹ yóò kó. wà á kọ́ máa sọ láàtà. ọ̀rọ̀ parí ó ní àwa àkọ́ máa sọ láàtà wà dùn bẹ́ẹ̀. ẹ bá wá kírun ayé ẹ̀kọ́ ni àti yanjú à ń tẹ̀sí àdé aláì ìwà lọ́wọ́ kó àwọn o àdúrà kọ́ ni ẹ wá tó já lọ bí irun jáde mà pé àwọn òpó ìsìlámù máa àwọn ìsìlámù tá à ń sọ yìí náà ń mú wà lọ́wọ́ ni bọ́ ọba ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tọ́ ọba ti níwà ò ní ládàá irun náà ọba ti màrún kí tó ọba ti wá fìwà búlẹ̀ tó fọ̀rọ̀ búlẹ̀ tó fìrìn búlẹ̀ tí wà á bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ nígbà lọ́wọ́ rẹ̀ lọ́ dá lọ láyà rẹ̀ torí pé irun iṣẹ́ tí màá wá ṣe ni pé ìmọ̀ wá yọnu kò nínú ọ̀fìn ìyọnu kò nínú ẹ̀ṣẹ̀ ìyọnu kò nínú ìbànújẹ́ ìyọnu kò nínú wàhálà ọlọ́wọ́ bá ń bá a sọ̀rọ̀ ní oṣù àtúlẹ̀ àǹkà abújì àyíbẹ̀kọ́ ni ọlọ́ni útìlù. útìlù máa wú ìyá ilé ìkàmí àríkìtàbí. àṣẹ ló dé yìí ọlọ́ni wa nábì má dákẹ́ útìlù máa ké. máa wú ìyá ilé ìkà. máa wú ìyá ilé ìkà ìta fi ránṣẹ́ sí ọ nínú ìkìtàbí nínú Kùránì máa ké fún wa àánà ké o ìtọ́lọ̀ fi ránṣẹ́ sí wa tọ́lọ̀ ń tọ́ àlọ́ anábì jíṣẹ́ fún wa làwọn náà ń ké gbogbo ayé yìí à ń ké ọlọ́mọṣẹ́ àjẹ́ ẹgbọ́ ọlọ́mọ àwọn ní ọlọ́mọṣẹ́ wa ní àtùpà tí ọmọ tanná tí ó wúlò fáráyé tí ìdí tí ẹ wà sókùn pọ̀ àṣàdọ̀ àrẹ ń jẹta ẹ̀ nílò tí wọ́n sọ fún yàn òun wàhálà sọ gidi àgbàpọ̀ sínú bàbá fìlà tí ń tún fìlà ṣe tí gbogbo ẹ̀ ń ṣe dáadáa òun àwọn fìlà tó ti já létí útìlù máa wú ìyá ìwà nẹ́bì máa ké fún wọn nílì kìtàbì nínú Kùránì tá a fún ẹ máa ké Islam àmúra Islam ní us jáde yóò máa ké Kùránì fún wọn máa fi ṣe wá sí ọwọ́ kí ló wí. wà á kí mi sọ̀láta. ọ̀rọ̀ ni ìrun pàtàkì ẹ máa kírun àkókò ẹ má fi irun ṣeré àwọ̀lù máa yọ àhásábù
àbí ilé abudu yawm al-qiyamah ti yasọ láti bí yẹn bá jọ lè kíyàmá ní tí wọn kọ́kọ́ ṣe sírò níbi iṣẹ́ ẹrú ìrun ni ń sọlá àti bàkọ́rí sọlá àti lè àmàlùkulù á bí ìrun bá ti dá gbogbo sẹ́ẹ̀rì lọ́dá wọ́n yẹn fásà dá ti bí ìrun bá ti bàjẹ́ fásà dá ti lè àmàlùkulù á gbogbo sẹ́ẹ̀ ló ti bàjẹ́. Inna salata. ọlọ́run ìrun tẹ́rì ni ẹ̀lẹ́ mọ́lẹ́tì ṣe. Tanha anil fahsha'i wal munkari. Ọlọ́run ìrun tẹ̀lé a máa kọ̀ fún ni. Anil fahsha'i. Ìwà tí ó da ṣìnà ṣíṣe ọtí mímu olè jíjà tó bá ti máa ń kírun ọlọ́wọ́ ìran gbà lọ́wọ́ rẹ̀. Wal munkari. Kárí ntọ́ da ntọ́ kàn kọ̀ kárí ntọ́ da ká bàjẹ́ ìran bó bá ti máa ń kírun òní lè síbẹ̀ mi. Kírun ń ṣeun kí ni kọ́ àwọn jàmáà bàbá máa purọ́ tó bá ń kírun òní lè parọ́ mọ́ tó bá ń jalè ìwọ kọ pé ọlọ́wọ́ fi ìran gbà lọ́wọ́ rẹ̀ fún ilé jalè mọ́. Alábòsí bàbá mọ̀ ní pàtàkì ò nípa àṣemọ́nà ni oníjàmbá ò nípa àṣemọ́ni bàbá máa ń kírun ẹlẹ́gàn ò nípa àṣemọ́ni tó àbí yẹn bá láhùn púpọ̀ tó láhùn ju kọkọgún lọ bàbá ní kọkọgún la ẹ̀mẹ́ta bí kọkọgún ọwà stingy ẹ̀sìn òṣèré Ádámù kọkọgún táwọn ní kọkọgún wọn láhùn kọkọgún ọ̀lẹ́mìí débi tí ó láhùn àwọn àgbàlagbà ayá Yorùbá ni nítorí wọn bẹ̀ ní pé máa fi kọkọgún yan ẹran tàbí yan ẹran abẹ́ẹ̀kọ́ ni irin tírìn wọn ti ẹran bọ̀ wọn fi yan ẹran ti wá yan bàbá wa yọ kọkọgún láhùn débi wọn àní kọkọgún ọláhùn débi wípé kò sí ẹ lè múra rẹ jẹ yóò wá yọ gbọ́rọ̀ yóò sì mọ́ ọkùnrin náà fi máa ń ká ẹ̀yà yìí àwọn tó wà lẹ́nu tó wà dáwọ́sá ìjọba gbé yàrá lórí mẹ́rùn ẹni tó bá tó lọ́wọ́ lè mẹ́rùn dáadáa jù ọkọ tí lọ rí ni. ìrántí Ọlọ́run ọba ìrun ló ga jù ìrun ló ga jù lọ́mọ mẹ́wọ̀n. Wallahu ya'lamu ma tasna'un. Ìdákùn ẹ bá ń pariwo Ọlọ́run ọba dáadáa. Sẹ́ni pé ìrun wọn ń kọ́ wa nípa ìwà ìrun kọ́ wa ní o pé tanha anil fahsha'i wal munkari gbogbo wa jákujàku bọ́ bá ti ń kírun ìwọ́n gbà lọ́wọ́ rẹ̀. Òun ní jí pé ìwà tó dáa lọ́mọ wò ọ̀rọ̀ yìí lámọ̀ sọ ìnira lámọ̀ ni o. Àsìkò wa ń tó lọ ẹlẹ́ẹ̀kẹta abẹ́ẹ̀kọ́ ni òun ni wọ́tú tí ya zakata bá ti wí ẹ̀kan abẹ́ẹ̀kọ́ láti àǹtẹ̀ ṣáádà òun ni ọmọ wọn yọ sàká bọ́ bá lówó sàká yíyọ náà ìwà lọ́wọ́ kọ́ wa. Mo ti sọ rí nígbà tá a sì wà sí ìlara ìlọlẹ̀ owó àti wa ìbẹ̀ YouTube ìbẹ̀ ní gbogbo bíkíbi. Ìlara bọ́bá dáyọ̀ bá gba tiẹ̀ báyọ̀ bá gba tiẹ̀ bí lábájá nǹkan fẹ́ràn rẹ̀ náà ni àwọn àfáà nínú tó lè ṣe ni kọ́ máa tọrẹ. Kọ́ máa tọ̀ wọ́n kéwù kan jò ní ìbò lójúkè ọkọ̀ máa tọrẹ pé bí yẹn bá máa tọrẹ ìmọ̀ bọ́lá ìfẹ́ yẹn ni àbúrò tí mọ̀ mùsàbí kéde ń bọ̀. láìláìlá ni mọ̀ mùsàbí tó ké tafàtàrí bí sàkáyì bí sàkáyì lọ́kùnrin ayébẹ̀ lugati sàkáwò abẹ́kọ̀ọ́ lugati kàmákìlá sàkáwò وإن كثرت عيوبك في البرايا àbọ̀gbà ìbámu ṣẹ́fì ó ní kàtù òyìnbùkà láyé fi rẹ àyè máa ń ṣe rẹ nǹkan fòwúrà ti fi bàrà ya tó bá pọ̀ lọ́dọ̀ yẹn ọ̀gbọ́n sí lọ́dọ̀ gbogbo yẹn ò gbé bá ò rí gbé bọ́ sọ̀rọ̀ tó dá wọn lò rí sọ náà ní ọ̀yàgbẹ́ sọ̀rọ̀ ní ọ̀yàgbẹ́ sọ̀kà. àwọn ni wọ́n sàrẹ́kà tó sì wọ́ ó dùn mí. Ayẹ̀kúnà làágìtọ́ wù ọ̀fẹ́ kó láì fi òun kó kó ọ̀fẹ́ káyọ́ kórìíra rẹ mọ́. Tàṣátárì ìdíyàn bí sàkáyì. Àbáni tàṣátárì bo láì fi rẹ láti rí bó mọ́lẹ̀ bí sàkáyì pẹ̀lú ọrẹ títa. Àbúrò àìbẹ̀ nígbà tí bá ń pariwo lọ́wọ́ ọba dáadáa jàmá. Ẹ bá ń pariwo lọ́wọ́ ọba kí n gbọ́ dáadáa. Abáni tọ́lá tẹ́rí bí sàgá ìgbà wúlò àìbẹ́ rẹ̀. Àní ọmọ bẹ́ẹ̀ fi rẹ̀ sí sàgá ìwúlò àìbẹ́. Àwọn kì í mọ́ mẹ́rin olówó mi ọ̀rẹ́ wa lọ bí 20 days lọ́sibítù kúrò àrà àdúgbò wá kí.
inú wọn bàjẹ́ lérí ẹ̀ àwọn ọmọ pọ́ rẹ̀ gan nígbà tí ò wúlò àwẹ̀ ló dé yìí táwọn fámìlì ọ̀rọ̀ mà jẹ́ wọ́n mà pọ̀ ń bẹ jẹ́ wọ́n mà pọ̀ ń bẹ bó bá ń bẹ lọ́rẹ̀ tí wọ́n mọ̀ níjọ́ tó bá ní kí wọ́n mà fún wọn kí wọ́n kí wọ́n lè gbọ́ Islam lọ́wọ́ kọ́ wa nípa bẹ́ẹ̀. Tẹ́sàtàrí bẹ́ sàkáyì ọ̀rẹ́ làáfi bo láì fi mọ́lẹ̀. Àbá mọ́mùsábì ní ẹ̀rí gbogbo láì fi gbogbo tí nìyẹn máa ń bàjẹ́ sí náà máa ṣe fún yàwó. Lókè tí ìsàkáwù ọ̀rẹ́ ní máa bò mọ́lẹ̀ máa parẹ́ ni. Kílà sàkáwù. Lókè tí ìsàkáwù kà máa kílà. Àgbẹ̀fẹ̀ wọn lù agbọ́n kàlá lù wọ́. Ẹlẹ́pẹ́ pariwo lọ́wọ́ bá dáadáa jàmá. Wọ́n ní azakatu. Abẹ́gbọ́, yóò alimuna alẹ́ àkàlákọ̀ alẹ́ hamidata. Àtù alimuna alẹ́ àkàlákọ̀ alẹ́ abẹ́gbọ́ ni. Alimahamuda. Fẹ́tù táwọ́bà lọ́lọ́wọ́ jẹ́ pọ̀. Gbogbo olóòtọ̀ náwó sójú ọ̀nà Ọlọ́run. Ọlọ́mọdé ò sàgbákò ní. Láàrín àbátù, ó wá pa ànábì pé bá ń bẹ lọ́run kó fún mi lówó, kó fún mi lọ́lá. Ànábì ní máa lẹ mẹ́rin yìí lóní òun náà. Ó takú ní ànábì sàdúrà fún mi fẹ́. Ànábì wá sàdúrà àwọn wá lówó lọ́lá tán. Ọlọ́wọ́ mọ̀ ẹ̀wọ̀ pé kúdí mi ní àmúwálì ń sọdá kọta. Kúdí mi ní àmúwálì ń sọdá kọta. Ọlọ́ni ìwà ànábì gba sọdá kọta láyé yìí ìzàká ni kéré sàárà. Gbọ́jà máa àwọn afáàfin ní tàfsírì ṣe ó ṣòro jìyàn ọ̀kan èékán rẹ̀ kan lù ú ìyẹn kan ní àmì àkàrò omi náà ẹ̀ lọ́dún yìí nígbà tó gbogbo Facebook kúkú ti ọkùnrin ti rọrùn wọn náà wá ní fóònù ọkẹ̀ ìwọ́n ló kú ní fóònù òsì rádátà fún rẹ ọwọ́ kan lò wọ́n tún kúrò nípa òtí yẹ irọ́ o sọdẹ́kọ̀ táyà yìí sàá kọ́ sàkánì. Tútọ̀ ìwà nẹ́bí kúdí gbà lọ́wọ́ wọn. Nínú àmúwálì hẹ́m. Nínú dúkìá wọn sábà nínú dúkìá wọn bó bẹ́ sàkà bá ti wọ̀ gba sàkà nínú dúkìá wọn. Tútọ̀ ìhìrù hàn. Tútọ̀ ìhìrù wọn mìíràn dúró bínú. Bọ́ bá ti gba sàkà náà tọ́lá zakatu ayé sọ̀dàkọ́tù tútọ̀ ìhìrù wọn mìíràn dúró bí. Òun ni ó fọ̀ wọ́n máa ń kó bí ẹsẹ̀ gbogbo àwọn ṣiṣẹ́ tó bá kó yọyọ rẹ̀ yọ̀sẹ̀. Wàdúsà kí hẹ́m tíjọ́ àbá àmúmi ni ṣé tíjọ́ tásìkò òun tó jẹ́ mìíràn ẹ̀jẹ̀ ìjà ìtajà yìí náà ni ṣé ni òun lẹ́ sọ ni àbí tọjọ́ owó tó o ní tọ́ bàbá àmọ́ bàbá ọlọ́mọ sàjáde bàbá pẹ̀ sí àmínà wọ́n ní àwọn nǹkan mẹ́ta kan bẹ bí èèyàn bá ní yóò sì máa ṣe lọ́wọ́ àkọ́kọ́ lówó ẹ̀ẹ̀kejì ní ẹwà àwọn ipò bí èèyàn bá nípò yóò sì yọ mọ̀ sí ní tó yẹ kó ṣe bí èèyàn bá lówó yóò ṣe ní tó yẹ kó ṣe bí èèyàn bá tún bíbí bí àwọn ìran wa ni bíbí ni wà tó ní ìran tó dáa ẹ̀yìn àdúgbò jẹ ẹ̀yìn ará àdúgbò jẹ bí èèyàn bá lówó wa ni mo gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ ni mà yí mà bí èèyàn bá ní mà bàbá lágbàgbọ́ yóò sì wà wò ìmọ̀ náà ní ti àwọn kan ní ti wọn lọ náà wọ́n á tún gbé wọn àwọn ìsìlámù ìsìlámù lè bá bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ ìwọ̀n nẹ́bì kú ní mí ní àwọn wà ní sọ̀dá kọta gbẹ́sà ká nínú owó wọn tútọ̀ ìhírù abẹ́ẹ̀kọ́ ni tútọ̀ ìhírù àbí tútọ̀ ìhírù ṣé tó mọ̀ lọ́gbà ni àbí tútọ̀ ìhírù tútọ̀ ìhírù abẹ́ẹ̀kọ́ ni sàkátẹ́ bá wá gbà wọn yóò wá fọ wọn mọ kó gbogbo ẹsẹ tán sẹ. wàtúnṣe kí ẹ̀ ń bì ha zakatẹ̀ bá yọ tó gbà lọ́wọ́ wọn túnṣe kí ẹ̀ ń bì ha yóò wá lọ́wọ́ ni wọ́n tàtàrà bẹ̀ yóò gbé wọn ga wọ́n dẹni tí ó nípò wọ́n dẹni tí ó lápọ́nlé wọ́n dẹni tó ọmọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá wọ́n wá kó nínú àwọn àjọ mọ̀nàfìkì. Wasalli alayhim. Ẹ bá ń kéwòn pé wasalli alayhim. Wasalli alayhim. Wasalli alayhim ẹ ti kírun sí wọn lá o. Bàbá ti wá ṣe ìrànlọ́ sí wọn. Ó dì ò lọ àdàhùn. Bàbá ti wá gba sàkálọ̀ wọn tí wọ́n fún ọ lówó ṣàdúrà fún wọn. Ẹ̀kọ́ lárí ìwà àfáà. Wọ́n náwó fún ìwà màdúrà sí. Èmi á máa lọ pé gbogbo àwọn tí wọ́n ń ṣàánú wa. Bó bá kò mi àtọ́wọ̀ mi tún ṣàdúrà fún yìí. Torí pé bí bá ti ń dáa fún yóò mọ̀ dábàá náà. Àtúntò ní àfẹ́ ìlówó. Aláàánú ni kì í wọ́n àbá jẹ́ Adam ẹgbẹ́ báyìí Ọlọ́run tú àṣírí mi nù Ọlọ́run tú àṣírí mi nù àbá Adam ní gbogbo àwọn ìyá wa tí mo gbọ́n àjẹ́ mú bàbá bá ẹ̀rọ Ọlọ́run bá kí wọ́n gbé láìsí fún wa nídìí kẹ́ẹ̀sì live video
àyìnsì fẹ́ pariwo ta ayé ọdún wájú láti gidi láì oúnjẹ dáadáa mọ́ lọ́ọ́ jẹ́ ọlọ́wọ́ ti gbọ́ fún yín ọlọ́wọ́ sẹ́ni ọlọ́wọ́ bá yóò sẹ́yìn lẹ́sìn olórí ó sọ́ọ̀lì àléyìn wá ṣàdúrà fún wọn. sọ́dọ̀ àwọn àgbọ̀wọ́ tó wá dákẹ́ ogún àdúrà wá dákẹ́ má dákẹ́ o ìnà sọ̀lá dákà òórí àdúrà tó bá ṣe fún wọn. Àánú ni yóò jẹ fún wọn yóò wá tún jẹ sákànú làwọn ìfọkànbalẹ̀ yóò wá jẹ kó kọ orí tún wá dé fún wọn. Àánú tún wá dé ẹlẹ́ẹ̀karùn-ún ká gbálẹ̀ ẹlẹ́ àgbẹ̀kọ́ ni yé táàmù wá ti tó ọyá bá ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ní sóòmù Ramadana àwẹ̀ Ramadana àwẹ̀ náà wá kọ́ wa ní ìwà ni kí ló wọn bá wí. Yā ayyuhalladhīna āmanū. Wọ́n ní gbogbo olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀ díẹ̀ wá gbọ́. Kutiba alaykumus ìwà múlẹ̀. siyāmu. Ẹ̀jẹ̀ ní Ramadan ẹ̀jẹ̀ àṣẹ lọ́nà yẹn fún yín. Kamā kutiba alal ladhīna min qablikum. Ẹ̀yin kọ́ lẹ̀ kọ́kọ́ gba àwọn àkànnà tí bá gbá bí. Bàbá gbọ́dọ̀ kí Ọlọ́run ká ṣe àmà bẹ nínú kíni jama. Dàkùn làálàá fún kíni àmà bẹ nínú olùbẹ̀rẹ̀ Ọlọ́run. Kí ni ẹ̀ ń pè ní bẹ̀rẹ̀ Ọlọ́run bá? Imtithalu awamirillahi wajtinabu nawahi. Ṣé ń tọ́lọ́wọ́n bá ní o ṣe? Má ṣe ń tó ní o má ṣe ń tá ń pè ní wà nánu. Ìwà rẹ̀ òun ni kíyàn máa ṣe tọ́lọ́ ní yóò ṣe. Ìwà bú máa ṣe tọ́lọ́ ní kọ́ máa ṣe. Tó bá ti ń hùwà rẹ̀ tó ń jìnà sí wàá bú o ti bẹ̀rẹ̀ Ọlọ́run ìwà tí Ramadan wa kọ́ náà Ramadan ni ẹ má parọ́ o Ramadan ni ẹ má jájá lé o ẹ má jájá ọkú sọ o ẹ má jájá o ẹ má jájá bọ̀ sí o inú ẹ̀rẹ́ la wà á èmi ò ní parọ́ tèmi kí ni ṣe sì náà wẹ̀ ní ìní mú gbò ní mo ti Ramadan nù. ẹ wá bá ń fi kan yòókù kánlẹ̀ tá ń pè ní hajj bí yẹn bá tún lọ hajj náà wa ọwọ́ kọ́ wa níwà ni. ọ̀rọ̀ ni hajj tẹ́ rí ni. aṣèwòrò màlúmẹ́ẹ̀tún àyẹ̀bẹ̀kọ́ ni màlúmẹ́ẹ̀tún kọ́ ni aṣèwòrò gbà tó jẹ́ sí màálùmọ̀ òṣòkè àyẹ̀bẹ̀kọ́ ni ọjọ́ jámù. àlẹ́ hajj ọ̀rọ̀ ni hajj tẹ́ ẹ máa lọ ni aṣèwòrò màlúmẹ́ẹ̀tún kì í ṣe sí oṣù kan àwọn oṣù kan là á máa fi ṣe ó láwọn oṣù tá a fi ṣe ájì náà àwọn afọ àtàkùrọ̀ fún abẹ́kọ́ náà lọ. Bàmá fàwọ́dọ̀ fi ìnàlẹ̀ àjà. ọ̀rọ̀ ni ẹnikẹ́ni tá a bá ṣe rọrùn fún tó bá fẹ́ lọ ájì. Fàdà ọ̀fàṣà. láàrọ̀ ọ̀fàṣà ọ̀gbọ̀dọ̀ ṣàgbèrè lọ́hùn. Aláàbòsókọ̀. ọ̀gbọ̀dọ̀ wùwà tí ọ̀dà lọ́hùn. Àjìdára filẹ̀ àjì. ẹ gbọ́dọ̀ máa ṣe fáńfà òrò òṣèlú níbi ájì ẹ̀wò kan láàrọ̀ ọ̀fàṣà má ṣe sì náà má mutí má parọ́ má jalè. láàbùsùn kò mọ̀ wù àpàǹlà lọ́hùn o. Kí ni kọ́ àwọn jama? Wọ́n ní alálàájì ìparọ́ o. Alájọ àwọn ọ̀tí lọ máa ní pé mo ti dárí máka àgbọ̀ tó mo ti máa wò. Mo ní àyìnbọn a sì ná májẹ̀ nǹkan àdìrí ọba jẹ́ o. Kí lọ́kọ́ àwọn? Àìtọ́ ọ̀bọ̀ kankan bí wa o. Islam àmúra. Ọ̀rọ̀ Islam la yanjú lónìí báwọn. Àwa tara Islam àwa bọ́ sí ìwà pé Islam gan ìwà ni wọ́n ń kọ́ wa. My Naija latest Islamic lecture ọlọ́mọdé ọba jẹ́. Gbogbo àwọn afọ àti wọn ń dá lẹ́kọ̀ọ́ lórí My Naija ọlọ́mọsàbà àgbàdo àwọn. Wọlé adídá àánú lálùbáríkà. Gbogbo ẹ̀jẹ̀ máa wá gbogbo ẹ̀yà fáwọn ọlọ́mọsàbà àdúgbò fún Dádì Ibrahim, Sheikh Adam, Sheikh Ali, gbogbo ọlọ́wọ́ lálùbáríkà. Jánásì, àfọ ọlọ́jọ́ bí òní ni àwọn tòlè mọ́mí ọlọ́mọdé lálùbáríkà. Ọlọ́mọdé lálùbáríkà. Wassalamu alayka ya mawlidta wa yawma tamutu wa yawma tub'athu hayya. Gbogbo àjẹmọ́ wa tẹ́wọ̀ wa ọlọ́mọ gbàdúrà yín. Gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ bá àti rí program ṣe pẹ̀lú dátà pẹ̀lú gbogbo nǹkan lọ́wọ́ ràn yín lọ́wọ́ Masha Allah la quwwata subhana rabbika ẹ̀ tó bá lọ́la lábùlẹ̀ wà lọ́la rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin.